káàbọ̀ sí ojúléṣẹ́ DFTV Yorùbá Benin tiwantiwa. Orúkọ ti tèmi náà ni Mojísọ́lá Karimot, ẹni tí ẹ ti mọ̀ náà ní bí ẹni mowó. Mo kí onílé, mo kí àlejò, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí oyún inú, mo sì kí àṣẹ ìbí. Wípé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Àní mo wá fi ìbà fún àwọn tó ti ń sọ kí n tó máa sọ. Bẹ́ẹ̀ náà mo tún fi ìbà fún ẹni tí ìbà tútù tọ́ sí. Táwa lẹni tí ìbà tọ́ sí. Kábíyèsí Elédùmarè, ọba tó ti ń bẹ kí n tó máa bẹ, ọba tó dá mi, tó mọ̀ mí, tó mọ̀ mí, tó sì mọ ohun tí wọ́n padà dà. Kábíyèsí jẹ́ kí n da ohun re. Kábíyèsí ìbàrẹ̀ o. DFTV Yorùbá Benin tiwantiwa. Ó wà ní ìpàdé àkójọpọ̀ àwọn òṣèré orí ìtàgé àti sinimá lédè Yorùbá tìlú Benin ní ìlú Ìpòbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún àkójọpọ̀ àwọn òṣèré orí ìtàgé àti onísinimá fún èdè àìyedè tí ó ń wáyé láàárín àwọn òṣèré orí ìtàgé àti onísinimá. Ọpẹ́ pàtàkì ni ní ọwọ́ Ọlọ́run wípé àwọn tí ìlú Ìpòbẹ́ wọ́n ti gbara wọn lọ́wọ́ èṣù, wọ́n ti lé èṣù jìnnà tó jẹ́ wípé gbọ́ yìí sọ yìí gbéké ìdè kò tún wáyé mọ́ ní àárín àwọn tí ìlú Ìpòbẹ́. Alẹ́ ìwà tẹ̀mbẹ̀lẹ̀kú, ìwà ìbàjẹ́, ìwà tí ò tiẹ̀ bójúmu rárá, ìwà tó jẹ́ wípé ó ń da àárín ọ̀rẹ́ ń, tó jẹ́ pé ó ń da ẹgbẹ́ ń tí ó wà ní àárín wọn, wọ́n ti lé jìnnà báyìí. Àníṣe ẹ̀yin èèyàn mi, ẹ mọ bá wa ká lọ. Àwa ní tí tòótọ́ DFTV Yorùbá Benin tiwantiwa.